afa to ga àwọn afa to ko alal Qur'an àwọn bàbá to ko ani ilimi àwọn afa to yo ko na gbe ko yin wọ́n já wa pàtìkò na me pe wọ́n fi asa ni le pe wọ́n la fẹ́ kó wa sọ̀rọ̀ bàbá Alhaji àgbà tan tó bí rahimahumullah bàbá Lagege atan tó bí rahimahumullah bàbá àgbàlagbà ji atan tó bí rahimahumullah afa àgbà Tajul Adabi afa àgbà Tajul Mu'minin afa àgbà Tajul Arifin afa àgbà Tajul Muntaqin rahimahumullah bàbá wa àgbàlagbà ji bàbá wa Àgbàrígidoma bàbá Sufyanu Sori bàbá wa Oníyangi rahimahumullah bàbá wa àgbà ní Lérò bàbá wa àgbà Allahu Akbar afa Badende afa Sufyanu Sori bàbá wa Eleha bàbá Lókè Pàkátà afa Nlé Ológbìn afa wa Basaru Àdáńgbà afa Tẹ́rẹ́ bàbá wa Ndé Ayọ̀rẹ́ afa wa Nlé Gèrè bàbá wa àgbà Nlé afa Wo afa Salati Katibi àti Kutibi bàbá wa Lóde Aláwùsá afa wa àgbà Olúkodó bàbá wa àgbà Òfógún Karatu Kòbórí Karatu bàbá wa Lábẹ́ẹ̀mí bàbá wa àgbà Nlé Àlìkálí àgbà Kòkéwù Kòbéèrè bàbá wa àgbà ní afa wa ní Ndarabi rahimahumullah afa Jésù afa Bùbé bàbá wa Wọlé Ọlá afa wa àgbà Tẹ̀mímù bàbá wa àgbà Allahu Akbar ní Sàlẹ̀ Kòtò Sàlẹ̀ Jẹ̀rà Sàlẹ̀ Àkànní Sàlẹ̀ Àṣà Sàlẹ̀ Kókò Sàlẹ̀ Gúnni rahimahumullah bàbá wọn wà sí àgbáyé bàbá wa Sultan Kamaludin bàbá wa Sọfíìlà Kamaludin bàbá wa Pọ̀ Kájí bàbá wa Lábìkan bàbá wa àgbà National Mission àgbà bàbá wa Lómátà bàbá wa àgbà Kúmọ́ bàbá wa àgbà ní Gbódòfù Sọ́tàfù Màlẹ́fù Kótìjìfù Nuwankófù Yèrèfù rahimahumullah Ọlọ́run bá kẹ́gun àgbà àmín. Ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́. Ìṣẹ́jọ́ ayé. Kùránì ló pàṣẹ tẹ́dá ò gbà. Tẹ́dá ò gbà. Ó di ìta bá tẹ̀lé ká tó lè sinmi. Ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini. Kágbìyàn sójú ọ̀nà Muhammadu. Ọ̀rọ̀ wọn lọ́rùn yóò kágbìn sógbẹ́gẹ́ lọ. Béwu rẹ̀ jáwọ́ lè ṣe bẹ́ẹ̀rẹ̀ kò ní. Bákútà jáwọ́ lé kó lè dùn yẹn bọ́mọ níyà jáwọ́ lé wọn lọ́gọ́ bí ẹran. Àwọn àfáà wa ò ní ra burú ẹlẹ́àfáà wa ò ní jìyà àwa náà tí wọ́n kọ́ ká máa nira. Ọlọ́run bá fún mi lẹ́gbẹ̀rún ahọ́n. Àgàgà kó fún mi lẹ́gbẹ̀rún ọ̀kan. Àpọ́nlé àfáà mi ni wọ́n sì máa ṣe. Béwu rẹ̀ jáwọ́ lè ṣe bẹ́ẹ̀rẹ̀ kò ní. Bákútà jáwọ́ lé kó lè dùn yẹn bọ́mọ níyà jáwọ́ lé wọn lọ́gọ́ bí ẹran. Ọlọ́run máa ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ. Ẹyẹ ò lẹ́san tí ó san ìyá rẹ̀. Kó dàgbà kó fò lọ fóun lẹ́san ẹyẹ. Béwu rẹ̀ jẹun tán àṣẹnu mìírín 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 àṣẹnu mìírín. Àfa Múrítàlá ọ bàbá lókè odò. Ọlọ́run máa ṣe wá lálárí ìmúre. ẹni bá lówó tí fi ń tọrẹ a ó bẹ̀bẹ̀ owó ọ̀hún sì máa pọ̀ sí. Ahun tí ọba lè ná bọ́ba lè tọ́tán. Gbowó lọ́wọ́ ahun kàróhùn náà ọmọ àlè ọ̀tọ́jú ìyá. Pẹ̀lú bàbá bọ́ba lè fẹ́ mú kọ́ onírà kúlí. Ọlọ́run máa ń ṣe wá gẹ́gẹ́ bí ẹyẹ. Ẹyẹ ọ̀lẹ́sàn tí ó san yá rẹ̀. Ìsìjábà kò fọ ojú lárí. Ẹni bá sọ wípé tí kéwú ti jẹ́ ojogun ònú lára bàbá. Ọlọ́run bá dúpẹ́ fún yín. Kéwú la ní ẹ̀kẹ́ ilẹ̀ mú wa bú. A ní ẹ̀kàwé níwọ̀n Ẹ̀sọ́ dìjà àtọ̀pẹ́ ti kàwé àmọ́ kò ṣiṣẹ́. Kéwú la ní ẹ̀kẹ́ ilẹ̀ mú wa bú. A ní ẹ̀kàwé níwọ̀n Lọ́ba dìjà ẹgbẹ̀rún alákọ̀wé kò tó bàtà wa. Olówó ń kówó jọ nítorí ọmọ ọlọ́lá. Kọ̀jọ nítorí ọmọ Ọlọ́rọ̀ kọ̀rọ̀ jọ nítorí ọmọ. tálíkà sálẹ̀mí tí ó ní kankan. Èmi náà ń gbìyànjú. Ọmọ lè dọ́mọ. Kàmálì ṣe rere nílé ayé. Ádámà ṣe rere nílé ayé. Àbú Àjí ṣe rere nílé ayé. Amúnigún ṣe rere nílé
arárọ̀ ṣe alimi ṣe alimi ṣe kódà oníyangi ṣe ọláwùmí ṣe yé àlọ́ tí lọ́tàn àbọ̀ tí bọ̀ gbogbo ẹ̀ lọ ṣe yọ lára àwọn ọmọ. ká gbìyànjú lójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rọ̀ ojú ká gbèsè gbẹ̀gẹ̀ lọ. gbogbo ohun tó ṣe mí tó ti ré kọjá àwọn ọ̀rọ̀ tí ń dorí ẹ̀dá kodò kò ní kú lẹ́yìn mọ́. Olúwa bá fẹ́. gbogbo retí àfẹ́ owó lọ́jẹ̀ mọ́ torí ìwà ọmọ nàbí. bí wọ́n bá béèrè owó tó ní bùsí ọwá ló ní màrà mágànà. ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyànjú sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rọ̀ ojú ká gbèsè gbẹ̀gẹ̀ lọ. ọlọ́run tó ní wíwí kó fún wa wí sáàtì àtò ní mímọ́ kó fún wa máa lọ́lá wa bàbá tí a lò mọ́ wọn. ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyànjú sójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rọ̀ ojú ká gbèsè gbẹ̀gẹ̀ lọ. gbogbo tí mo ní tọjọ́ mi lójú àwọn ọ̀sán tààrà yé tí ń pè mí kí máa fọwọ́ mi báwọn sì kú ọmọ. ọlọ́run ló ṣe wọ́n ní gbìnìgbìnì kágbìyànjú ojú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rọ̀ ojú ká gbèsè gbẹ̀gẹ̀ lọ. ọ̀rọ̀ wọn lọ́rọ̀ ojú ká gbèsè gbẹ̀gẹ̀ lọ. ọ̀rọ̀ ọlọ́run déwé dún nítorí ẹnu ọ̀dà bàtà nítorí àtẹ́lẹsẹ̀ ọ̀dà múnàfíkì kìnnàlẹ̀. òṣòdòkun dúró kàn mọ́ lérò ajẹ́ ọ̀dọ́ Saudi. yé ìgbàlẹ̀ náà fi tún lẹ́lẹ́sẹ̀ ọlọ́run tó wá ṣe kò ní bá ọ jẹ́. ọlọ́run ló ṣe wọ́n ní kágbìyànjú lójú ọ̀nà Muhammadu. ọ̀rọ̀ wọn lọ́rọ̀ ojú ká gbèsè gbẹ̀gẹ̀ lọ. kúlù wà láwọn odidi kan àwọn àbá ni wọ́n ní ọ̀tún kẹ́ ọ̀tún gẹ̀ ọ̀tún ìyọ́nú ọlọ́run àánú ọlọ́run àforíjì ọlọ́run ìfàyàbalẹ̀ ọlọ́run èyí àfa ẹ fọkànbalẹ̀ kẹ́ sọ̀rọ̀ dùnú ibẹ̀ lọ́wọ́ dùn tí ì sẹ́yìn ò ní bàjẹ́ ọlọ́run bá fi kún fáwọn àfa bẹ́ẹ̀ yà bá kí tọ́ bá da tiẹ̀ ló sì ní bàjẹ́ wájú ọlọ́run. bisimilah ekolo wàllá bisimilah irrahman irrahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. àmín. à ń káwọn àfa lọ́wọ́.